Africa Content TV. Ìbá tènìyàn gbogbo tí fẹsẹ̀ lẹ́nu mo fi lọ́wọ́ lọ́wọ́ ọba lọ́wọ́ ẹ̀yin bàbá ìbá kíní tó dórí kódò tí ó sómi ìbá yamọ̀ kó tó dórí kódò tí ó ti ẹsẹ̀ jẹ ìbá fọkùnrin ìbá fọbìnrin aláwọ̀ máa ní ìbá nínú gbọ́láyé kò sí kí méjì òbí o sẹ́ríkì o àwáwá o láyélúwà o àwáwá o sẹ́ríkì o àwáwá o láyélúwà o àwáwá o àràbà ní bàbá ẹ̀ ṣàtìmọ̀ ó ṣọ́bẹ̀ rí mi ẹ jọ̀wọ́ ẹ yọ́nú àjẹbẹ̀ rí mi ẹ jọ̀wọ́ ẹ yọ́nú ó ṣọ́bẹ̀ rí mi ẹ jọ̀wọ́ ẹ yọ́nú àjẹbẹ̀ rí mi ẹ jọ̀wọ́ ẹ yọ́nú ìyá bẹ̀ rí mi ẹ jọ̀wọ́ ẹ yọ́nú bàbá bẹ̀ rí mi ẹ jọ̀wọ́ ẹ yọ́nú pásítọ̀ bẹ̀ rí mi ẹ jọ̀wọ́ ẹ yọ́nú àlùfáà bẹ̀ rí mi ẹ jọ̀wọ́ ẹ yọ́nú ìyá bẹ̀ rí mi ẹ jọ̀wọ́ ẹ yọ́nú bàbá bẹ̀ rí mi ẹ jọ̀wọ́ ẹ yọ́nú. ẹ̀mí tí ó ní dọ́là tó lọ lóṣù méjìlá. ẹ̀mí tí ó ní dọ́là tó lọ lóṣù méjìlá. mo bẹ̀ ọ́ lóhùn mi yàtọ̀bà lágbàkà dògbò gbóngbó ikú léwé ìlówó ìlọ́lá àlàáfíà tún pẹ̀lú ìpinnu ọ̀la pàṣẹ láyé mi. Egule suru eba no be ala o ala elu ala baba do abogu saidi jola odi kiki gbogbo ala elu ala baba ro kiba aku kale le ala odi suru be ko ebi tí ó ní dọ́là polo oṣù méjìlá ẹni ìbá ní bá òkè lọ́wọ́ àlùbáríkà òyìnbá ògbò sílámù. ẹ̀mí tí ó ní dọ́là bọ́lọ̀ lóṣù méjìlá mo fẹ́ ọlọ́run mi yàtọ̀ bàlágàkà dògbò kóńdógó ikú léwé ìlówó ìlọ́lá àlàáfíà tún pẹ̀lú ìpinnu ọ̀la pàṣẹ láyé mi. Discover yourself ṣàwárí ara rẹ ni. Discover yourself, ṣàwárí ara rẹ ni. ọmọ there is something in you tó bá ṣiṣẹ́ débẹ̀ wárí. ọ̀rẹ́ mi máa wo tẹ́nì kankan mọ́ jẹ́ kọ́ níwọ̀ náà wò gédégbé. ọmọ yóò máa kárẹ̀ níbi oríkì tó pa ìròrí. ọyọ́ máa kárẹ̀ níbi oríkì tó pa ìròrí. sáláyé sì dáyé ọyọ ṣe bí bàbá ẹnì kankan. ajíṣe bí ọyọ o làwọn máa rí màdí ìbá kan la o. ọmọ sẹ́kọ̀rì ẹ̀ mọ̀ wá ní